Àlọ́ àlọ́ ọmọlẹ́wà. Lẹ́yìn ọ̀rẹyìn bí ọjọ́ ṣe ń gorí ọjọ́, àwọn tọkọtaya yìí bí ọmọbìnrin jòjòló arẹwà alẹ́wà bí ọ̀kín. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu, ní àṣálẹ́ ọjọ́ náà tí wọ́n ń yọ ayọ̀ ọmọ yìí ni ẹfúnṣetán alágbára obìnrin yìí wọ ìyẹ̀wù wọn wá láti fipá gba ọmọbìnrin yìí lọ́wọ́ àwọn òbí rẹ̀. Ẹfúnṣetán já wọn sí kodoro pẹ̀lú ìbànújẹ́ ọkàn, ó fipá gba ọmọ náà lọ. Ó ní, arẹwà ọmọ yẹn, má sọ orúkọ rẹ ní ọmọlẹ́wà, màá sì ṣe ìtọ́jú rẹ, ni Ẹfúnṣetán wí. Lọ́gán ó gbé ọmọdébìnrin jòjòló yìí wọ ilé ìṣọ́ ńlá kan tí ó ní fèrèsé kékeré, ó sì ń ṣe ìtọ́jú rẹ̀ níbẹ̀. Bí ọjọ́ ṣe ń gorí ọjọ́, ọmọlẹ́wà bẹ̀rẹ̀ sí ní dàgbà. Ó lẹ́wà púpọ̀, irun orí rẹ̀ gùn kọ́lẹ̀, ó sì ń dán bí ẹ̀ṣọ́ oníwúrà. Àmọ́ ẹwà rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣá nítorí pé inú àhámọ́ ló wà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbésí ayé rẹ̀. Ẹfúnṣetán ò gbà á láyè rárá láti jáde síta kúrò nínú ilé ìṣọ́ ńlá yìí níbi tí ó fi pamọ́ sí. Ọ̀pọ̀ ìgbà ló máa ń sọkún tí ó sì máa ń kọrin arò pẹ̀lú omijé lójú lóhùn nìkan nínú aginjù yìí. Ní ìgbàkúùgbà tí Ẹfúnṣetán obìnrin burúkú yìí bá fẹ́ wá wò ó máa ń pàṣẹ fún un pé kí ó ju irun orí rẹ̀ sílẹ̀ nítorí pé irun orí rẹ̀ gùn gan-an lọ́pọ̀lọpọ̀. Nígbàkigbà tí ó bá ti ju irun orí rẹ̀ sílẹ̀ fún Ẹfúnṣetán ni yóò tó ní àyè àǹfààní láti bu ilé ìṣọ́ náà wá bá a. Láìsí irun orí rẹ̀ gígùn yìí, kò lè rọrùn fún ẹnikẹ́ni láti wọ ilé ìṣọ́ náà. Ní ọ̀sán ọjọ́ kan, bí ọmọlẹ́wà ṣe dúró síwájú fèrèsé tí ó sì ń kọrin, ọkàn rẹ̀ pòrúurú, ọkàn rẹ̀ sì gbọgbẹ́ pẹ̀lú. Níbẹ̀ ni arẹwà ọ̀dọ́mọkùnrin ọmọọba kan ń kọjá lọ, tí orin tí arẹwà ọmọ yìí ń kọ sì ta sí i létí. Lójijì ó dúró, ó sì béèrè pé níbo ni ohùn orin dáradára yìí ti ń wá. Orin yìí mà dára kẹ̀, ta ni ẹni tí ó ń kọ orin yìí? Ọmọọba yìí rí i pé ohùn orin náà ń jáde láti inú ilé ìṣọ́ ńlá tí ó rẹwà yìí. Ó sì fẹ́ gun ilé ìṣọ́ náà, ṣùgbọ́n kò rí gùn rárá nítorí pé kò sí ilẹ̀kùn tàbí ihò tí ó lè gbà dé ibẹ̀. Ó padà lọ sílé pẹ̀lú ìpòrúurú ọkàn. àlọ́ àlọ́ ọmọlẹ́wà. ọmọlẹ́wà. ọmọlẹ́wà.